bàbá wa Al-Miskinu Billah bàbá ní barak ẹ̀kú àìgbàgbé àná. Salamu ala kutubil biladi wa ainiha. mo ti ní ọ̀rọ̀ la máa wí ké àpọ̀jù liamu tí máa ń dá lẹ́rìí. Anakumullah. máa ṣe díẹ̀díẹ̀. Salamun ó dáná wí ń gbà náà. ala kutubil biladi wa ainiha. bàbá wa Al-Miskinu Billah bàbá ní barak ẹ̀yin lórí yín kún táwa bá yín fa. bí ayé àfa wa Ayatullahi tí ó bá rí bá Ọlọ́run ọ̀gbàṣẹ́ yín. Allah. ojú tì yín. níjọ́ tí anabi Ibrahim ń tọrọ níjọ́ kìíní àná ó ní arina manasikana ó wá ní wàtúbù alayna ó ní Ọlọ́run fi iṣẹ́ mi hàn mí lójú ayé mi lójú ayé bàbá wa Al-Miskinu tàná ní ayé àfa wa Ayatullahi ti ń da. Allah. bí bàbá yìí bá wa lọ tán tẹ́yìn wọn ò rí bá ayé sọ pé ojú ayé rẹ̀ kúkú da tán tẹ́lẹ̀ náà. Allah. ló fi jẹ́ pé yín ni mo fẹ́ kí ẹ kú àyè gbàgbé àná o. sẹ́rí Yorùbá máa pa òwe kan àwọn onílábá wọn sọ pé sayyidul qaumi wọn ni khadimuhum ìlẹ̀ láyé gbà kan sayyidul qaumi ní sísẹ̀ sayyiduhum ni. Allah. torí ọ̀pọ̀lọpọ̀ mùrídìí ti fẹ́ sọ sáwọn ọ̀fẹ́ sọ àfa àwọn dọ̀dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ kí ó ló ti gbàgbé àná ní tí wọ́n fẹ́ ṣe fún Mọ̀lánà Mudirul Markaz nù bàbá yà ni wọ́n fẹ́ sọ mí di dọ́ndí. ìjárí mọ́ wọn lọ́wọ́ ni ló sọ wọ́n dọ̀tá wọn. Allah. nítorí wọ́n wò pé iṣẹ́ tí bàbá rẹ̀ ṣe lára àwọn pé ó ti tán lórí bàbá nu kò rí bẹ́ẹ̀ láyú nàbílẹ̀ àlìyá yìí bá ń gbé fún bàbá yìí. ó lọ jẹ́. àfàwà Ayatullahi bàbá ní Barati Ọlọ́run ló yan àfà bọ́lọ̀ ṣe yan àfà yìí. mo kí Yayi TV ọlọ́mọdé ó bàjẹ́ fún yín. Àmín. àfàwà Ayatullahi ọ̀rọ̀ àfà ni nígbà tí à ń kẹ́kọ̀ọ́ wáyédù lọ́wọ́ nínú sẹ́rìbùnú àkílí wọ́n sọ̀rọ̀ al-istisnawu farabalẹ̀ máa gbọ́ mi o so al-istisnawu ọ̀rọ̀ kan ní wọ́n wá sọ débẹ̀ ó wá ní làyú nàbíl àlìyáyì ó wá ní ilá sayyidan ọ̀nà àkọ́kọ́ tó lè gbà wí nu ó tún wá ní ilá sayyidun. làyú nàbíl àlìyáyì ilá sayyidan làyú nàbíl àlìyáyì ilá sayyidun làyú sáfà zaligayi ilá zulula. àfàwọ̀ Ayatullahi Ọlọ́run ló yan àfà bọ́lọ̀ ti yan àfà yìí kìí ṣèyàn wọn a máa bíyàn lọ́kùnrin kíyàn jẹ́ kàlífà táyé yẹn bá kọjá òye rẹ ọmọ ṣiṣẹ́ ń bẹ̀ ni ẹni tọ́lọ́wọ̀n bá yàn sáàyè tọ́lọ́wọ̀n gbé àfà wa Ayatullahi sí bọ́lọ́wọ̀n bá yan àfà látọ̀run ààyè yóò wúwo máa fà lórí. tọ́lọ́wọ̀n bá bí o bá yàn yín látọ̀run ààyè yẹn máa wúwo lórí yín. àfà kan sọ pé ní làyú nabil aliyayi gbogbo ẹni tí ẹ bá ti rí àga gíga ní ìdí rẹ̀ ẹ má wulẹ̀ wádìí ẹ wò lójú rẹ̀ ni Ayatullahi ìjókòó yìí ṣéwù lójú kẹ̀kẹ́ kan bá sọ pé ṣéwù. láyò nàbí ní àlìyáyì ilá sẹ́yìdá. tọ́ba ní ilẹ̀ farabalẹ̀ ọ ní ilá sayyidan alimustasina bi ìlànà yọ̀wọ̀ àgbà fàdé wọn mansubu ni ọjà báwọn tọ́ba ní láyùnà bílẹ̀ àlìyáyì pé ìlà sayyidun yóò máa jẹ́ badalun alimustasina marfu'un bidomati ó tún wá wí ní ilá sayyidun láì fi dọ́mà sí ìyún ọmọ jẹ́ khabarun limubtadahi màsúfù yìí pé huwa sayyidun. láyò nàbí ní àlìyáyì ilá sẹ́yìdá. láyò nàbí ní àlìyáyì ilá sẹ́yìdán. láyò nàbí ní àlìyáyì ilá sayyidun wàlá sábà zálíkàyì ilá. àbáwọ̀ Ayatullahi àdúrà làwa ṣe níbí ẹnu bàbá àgbà ní Sàrùmí làṣìwábi ṣàdúrà wọn tẹ́gbẹ́ tí ọ̀rọ̀ ń gbà fẹ́ máa wéṣì àsìkò àákọ̀ọ́dà gbogbo ẹ̀rú ni ààyè bàbá àgbà ní Sàrùmí la wà yìí bó ṣe jẹ́ ń pé ààyè bàbá wa Al-Miskinu Billahi la wà yìí. radiyallahu ta'ala anhu. ọlọ́wọ́ ẹ̀yin jẹ́ máa wà lóbìnrin ẹ̀dá kan sọ pé náà gbogbo ẹni tó bá ní náà mo ní boko ọmọ nlé. àmín. a náwó sí àfọwọ́ Ayatullahi
aka alamna shira àti alamtara keifa gbogbo ẹni tí mo bá gba tiẹ̀ tán ni mo ka méjèèjì fún bàbá gba nísàlù mi lóní ká máa kà bẹ́ẹ̀. Akramakumullah. wọ́n sọ pé anabi ni mankora alam wa alam la yusibuhu alam. Ànábì wa Muhammad ló sọ bẹ́ẹ̀. Ó sọ wípé ní tó bá ti ka alamuna shira àti alamutara kaifa ó sọ ikú ẹni bẹ́ẹ̀ kò ní mọ̀ ìnira. sọ ma kẹ́ alamu ti tara keifa Àti alamuna shira. ó wà ní la yusibuhu alam. Alamun. Akramakumullah. àwa náà sí àfa wa ayatulayi. Anakumullah. àwa kẹ́ Alamu méjèèjì fún wọn. fún àfa ọlọ́wọ́ ipò tí àfa wa ayatollah dákun jẹ́mi yóò lò pẹ́. Amina ya ẹlẹ́kọ̀ọ́ bá ń Allah. sàmì àdúrà. Amina ya Allah. ẹlẹ́kọ̀ọ́ yẹn bá ń sọ pé ẹ̀mí àfa wo gùn. Ẹ̀mí àfa àwọn ogun. àfa wa ayatolahi. akramakumullah. anakumullah. Wọ́n sọ wípé àpè àwọn ọkùnrin dá sí i. gbogbo ẹ̀yin bàbá wa ní òkè dákun yẹn bá ń sọ pé àfa wo ò ní kú báyìí o. Báwo ò ní kú báyìí o. bisimilah lam nashra. Bismillahi rahman rahim. Alam nashrah laka sadrak wa wadana anka wizrak alladhi anqada zarak wa rafa'na laka dhikrak fa inna ma'al usri yusra inna ma'al usri yusra wa iza faragta fansab wa ila rabbika farghab. gbogbo ẹ̀yin ẹlẹ́kùn sọ pé naam. Naam. gbogbo ẹ̀yin alásàlá ọ̀sọ̀ sọ pé naam. Naam. ẹlẹ́kùn sẹ́ yà mí ní ìṣẹ́jú méjì. àfa yìí mo fẹ́ ṣàdúrà fún ẹ dé lórí ẹsẹ̀ nígbà náà. akramakumullah. Olùkọ́ alamutala keifa. ó kù títà kọ́ ọ̀ká ni. أنكم Bismillah, ألم ويا ترى كيف بنك. فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف bàbá مأكول. wa àgbà yìí tí wọ́n ń darí ìjókòó mi ṣàfojúdi o. أين bàbá رضا kí lórúkọ wọn náà dákun tó rà nàbì. bàbá Shehu Nurul Nurudeen mo kí wọn. ẹ wà náwó sí àfa wa ṣé wákàtí mo fẹ́ dá ìṣẹ́ bá ń gbé ẹ sọ pé náàmù ni. نعم ó dáná ẹ ní boko ọmọ lẹ́ngbà náà. آمين يا bẹ́ẹ̀ bá الله ti ṣàdúrà débi ọmọ fún obìnrin inú rẹ̀ onílù ẹ sọ pé gbogbo àwọn ọmọ yín lẹ́jẹ̀rẹ̀. آمين onílù ẹ dákun ẹ má bínú torí ọmọ kí yín o ọmọ farabalẹ̀ mọ́ gbé ẹ má sọ pé òkè àgbà àfàwà ayatulahi òkè àgbà tọ́lọ́hún gbé yín gùn kẹ́ mọ́ padà jábọ̀ òkè àgbà òkè àgbà tọ́lọ́hún gbé yín gùn kẹ́ mọ́ padà. jábá o. ayatulahi àníṣe òkè àgbà òkè àgbà ali khalifa òkè àgbà baba khalifa òkè àgbà tọ́lọ́hún gbé igun kẹ́mọ́ padà jáwọ́ òkè àgbà òkè àgbà tọ́lọ́hún gbé igun kẹ́mọ́ padà já. torí àyíká odò kì í podò àyíká odò kì í podò àyíká odò kì í podò àyíká ọlọ kì í pọlọ àyíká ọlọ kì í pọlọ àní dámì ìpàlámọ̀lá ẹ olólẹ̀ yìí pẹ́ òkè àgbà alikalifa òkè àgbà tọ́lọ́hún gbé igbó kẹ́mọ́ padà jábá o. a ní òkè àgbà òkè àgbà tọ́lọ́hún gbé igbó kẹ́mọ́ padà jábá o. ọláfàtìyà àlùbáríkà àlìyàmúdò èlé láyé rọ́bìlì alámìnà aramani arahimi maliki yaumidini iyaka na'budu wa iyaka nasta'inu idina siratali mustaqima sirata lazina aliyamuta alihimu gerili magalube alihimu walalolina walalolina ame walalolina
ẹ ṣe àmín. Amina. ẹ ṣe àmín dáadáa ni. Amin. ẹ já ṣe àmín ẹlẹ́ẹ̀kẹta. Amina ya Allah. bàbá wa àgbà ní Sàrùmí. Allahu ayatahu. wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú Zimbabwe. àwọn asọ̀kalẹ̀ sọ́dọ̀ bàbá Lámúnígun. àwa kì í padà pé ọlọ́run pa àwọn bàbá Lámúnígun lé o. ọlọ́run pa àwọn bàbá Lámúnígun lé. Sàtíà tó ṣàpọ́nlé bàbá láràárọ̀. ṣòun ló tún ṣàpọ́nlé bàbá Làgbàjì. ọlọ́run pa àwọn bàbá Lámúnígun. Sàrùmí Ọ̀yọ́ ọlọ́run pa àwọn bàbá Lámúnígun lé. torí bàbá Sàrùmí àgbà ọlọ́run bá wọn bàbá. àwọn òpìlẹ̀ wọn sí mọ̀dùkàsí náà ni wọn. ọlọ́run jáde wọn pẹ́ bisimilayi li ilafi bisimilayi rahman rahim li ilafi Quraysh ilafi imrata shita'i wa sayf. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. gbogbo omi tó da la mo lára àwọn àfa wa ọlọ́run ò sì jẹ́ ó pa wá lórí ọlọ́run jẹ́ àmàgúnlẹ̀ ayọ̀ ní abẹ́ bẹ́ẹ̀.